kalẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹni tí ọ̀rọ̀ kàn nínú ìwé òfin ẹ̀ka agbára ìpínlẹ̀ Ògùn ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àti ilé ìgbìmọ̀ aṣòfin náà fún fífi òfin tí yóò yanjú ìpèníjà agbára lélẹ̀ fún ìgbà pípẹ́ léyìí tó jẹ́ pé ìpèníjà yìí ti ń dojú kọ àwọn olùgbé, àwọn òṣìṣẹ́, olókoòwò àti àwọn olùdókòwò nípìnlẹ̀ náà. Èyí jẹyọ níbi ìgbẹ́jọ́ gbangba lórí ìwé òfin fún òfin láti lè mú kí pínpín iná ká ó máa wà, ṣíṣètò ọjà iná àti àwọn ará ẹ̀ka agbára pàtàkì pẹ̀lú àwọn ọ̀rọ̀ mìíràn tó jẹ mọ́ ọ̀rọ̀ yìí ni ó di ohun tí àwọn ìgbìmọ̀ yìí gbé yẹ̀wò ní ilé aṣòfin Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Yẹmi Dalímọ̀ ní oníròyìn tó bá wọn wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Àwọn alẹ́nulọ́rọ̀ nígbà tí wọ́n ń dá sí ìjókòó ìta gbangba náà gbóṣùbà fún gómìnà Dàpọ̀ Abíọ́dún pé ó gbé àbá náà wá síwájú ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ sì ni wọ́n kan sára sí àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn pé wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ lórí àbádòfin náà. Nínú ìwòye tiwọn, ìlànà ètò òfin láti lè mú kí ìfẹsẹ̀múlẹ̀ wà fún ìpèsè iná ọba ní ìpínlẹ̀ Ògùn ni ó jẹ́ eléyìí tí ó dára, tí wọ́n sì dábàá pé kí a fi àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ sínú ètò náà, àti pàápàá pé kí wọ́n fààyè gba àwọn àjọ aládàáni láti sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti lè mú kí ẹ̀ka ètò ìpèsè iná ọba ìpínlẹ̀ Ògùn kí ó dúró digbín nígbà tí àbá yìí bá ti di òfin tán. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ògùn Olúdáìsí Ẹlẹ́mìdé tí ó kọminú lórí ìdákúrekú iná ọba lórílẹ̀‐èdè yìí àti ipa tí èyí ń kó nínú ìdàgbàsókè àwùjọ àti ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí ṣàlàyé pé ìpinnu ìjọba tó ń bẹ lóde báyìí nípínlẹ̀ Ògùn ni láti pèsè iná ọba fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí, tó sì jí bẹ́ẹ̀ kan sára sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà pé wọ́n fi ààyè sílẹ̀ fún àwọn ìpínlẹ̀ àti àjọ aládàáni láti lọ́wọ́ sí ètò ìpèsè iná ọba. Àwọn aṣòfin yìí tí wọ́n rọ àwọn alẹ́nulọ́rọ̀ náà láti fi àbá àti èròǹgbà wọn ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin fún ìgbésẹ̀ tó kàn, jẹ́jẹ́ pé àwọn yóò tètè gbé ìgbésẹ̀ tí ó yẹ lórí òfin náà kó lè tètè di òfin nípínlẹ̀ Ògùn. Yẹmi Dalímọ̀ ló jábọ̀ ìròyìn. Láti lè jẹ́ kí fífi aṣáájú rere sípò tí yóò sì máa darí wa, a gbọ́dọ̀ jẹ́ ohun tó mumi lọ́kàn àyà wa. Òun ló sì lè jẹ́ ọ̀nà kan gbòógì àbí ọ̀nà àbáyọ láti lè gbé ìran àti ìwà rere ró. Àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria tẹpẹlẹ mọ́ pé ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ fún ìṣàkóso tó dára máa ń pèsè ìdàgbàsókè àwọn ènìyàn tó lágbára. Akọ̀ròyìn wa Lydia Samson ni oníròyìn tó bá ń wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ aláfọ̀rọ̀lọ́ ti fẹ́ kí iṣẹ́ ìfọ̀rọ̀lọ́ ó jẹyọ káàkiri àwọn ilé ẹ̀kọ́ gíga, pàápàá jùlọ àwọn ibi tí kìí ṣe ilé ẹ̀kọ́, láti lè fi yanjú àwọn ohun tó ń pọ̀ sí fún ìtọ́sọ́nà tó tọ́ àti èyí tó yẹ fún àwọn aráàlú. Àbá yìí ni ó jẹyọ níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n ti ilé ẹ̀kọ́ tí a sọ orúkọ rẹ̀ ní Táíṣọ́ Láàrin University of Education tó wà ní Ìjàgùn Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn gbé kalẹ̀. Akọ̀ròyìn wa Anthony Gandonu ni oníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ náà ni lílo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ aláfọ̀rọ̀lọ̀ yóò sọ ẹni tí yóò mọ ohun tó lè ṣe di oníròrí tá sì di alágbára fún ìgbé ayé tó rọrùn fún ọmọ ènìyàn. Nígbàtí ọ̀jọ̀gbọ́n Ewùmí Abọ́sẹ̀dé Mọ́rẹ́nikẹ́ ń sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí, ó ní ṣíṣe ọkàn akin kí èèyàn sì ní ìgboyà jẹ́ ojúlówó ìpìlẹ̀ tí ó ń fún àwọn ènìyàn láti dojúkọ ìpèníjà ayé pẹ̀lú agbára, ìmúdàgbà àti èrò rere ní ayọ̀ ọkàn tó nípọn. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni ẹlẹ́ẹ̀karùn-ún irú ẹ̀ nínú ẹ̀ka ẹ̀kọ́ akọ́ṣẹ́mọṣẹ́ aláfọ̀rọ̀lọ̀ àti ẹ̀kọ́ ìpìlẹ̀, léyìí tó sì jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ nínú ẹ̀ka akọ́ṣẹ́mọṣẹ́ àti ọ̀jọ̀gbọ́n nínú ètò ẹ̀kọ́, lẹ́yìn tí ìdánilẹ́kọ̀ọ́ yìí sì jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n tí ilé ẹ̀kọ́ gíga yìí ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Mọ́rẹ́nikẹ́ ṣe sọ. Ó
ó ní àfojúsùn àwọn ni láti mú ojútùú sí òkè ìṣòro ìpèníjà tí ó ń dojúkọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ aláfọ̀rọ̀lọ̀ àti ìmáàmá kógìrì lẹ́yìn èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀. nígbàtí ọ̀jọ̀gbọ́n Mọ́rẹ́nikẹ́ni dúpẹ́ lọ́wọ́ àwọn àlejò tó wà níbẹ̀ fún ti orí ọ̀fẹ́ tóun ní, ó ní òun fi ìdánilẹ́kọ̀ọ́ yìí fi sọrí ìyá òun tó jẹ́ ọmọ ọdún márùndínláàádọ́rùn. gbogbo àwọn ìyá àti àwọn obìnrin tí wọ́n gbìyànjú fún ìlòdì sí gbogbo ìṣòro fún ẹ̀kọ́ tí wọ́n ń sa akitiyan wọn kí àwọn ọmọ lè ní ẹ̀kọ́ òde òní fún ìgbáyégbádùn àwọn ènìyàn. nígbàtí igi wá ilé ẹ̀kọ́ náà, ìyẹn ọ̀jọ̀gbọ́n Olúwọlé Bánjọ ń ṣe àkópọ̀ ohun tí ìdánilẹ́kọ̀ọ́ náà dá lé lórí. níbẹ̀ ni ó ti ń sọ kókó pàtàkì ohun méje bíi ìgboyà, ìgbẹ́kẹ̀lé agbára, ìsopọ̀, ìwà, ìrànwọ́, ìfaradà àti ìṣàkóso. ó ní òun ló lè jẹ́ kí iṣẹ́ aláfọ̀rọ̀lọ̀ ó ran àwọn èèyàn lọ́wọ́ láti borí ìjì ayé. nígbàtí àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ń sọ àríwísí wọ́n sọ pé ìdánilẹ́kọ̀ọ́ náà wáyé ní àkókò tí ó tọ́ pẹ̀lú pàápàá ó bá ìpèníjà tí gbogbo àgbáyé ń dojúkọ mu. wọ́n gbàgbọ́ wípé tí wọ́n bá lè tẹ̀lé àbá tí wọ́n yànnàná rẹ̀ sílẹ̀ yìí yóò dín àwọn ìṣòro àwùjọ kù tí yóò sì mú ìdàgbàsókè bá ìgbáyégbádùn àwọn ènìyàn. àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ògùn ìyẹn GISAC ti ṣe àtúnṣe sọ́jọ́ orí àwọn olùdíje nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n ṣe àdínkù ọjọ́ orí tó kéré jù láti 30 ọdún sí ọmọ ọdún 25. àtúnṣe yìí tẹ̀lé àtúnyẹ̀wò àwọn òfin tó ń ṣàkóso ìwà ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó mú àwọn ìlànà wá ní ìbámu pẹ̀lú ìwé abala òfin section 7/4 àti ìwé òfin abala 16 ti orílẹ̀-èdè Nàìjíríà tó sọ wípé olùdíje gbọ́dọ̀ tó ọmọ ọdún 25 kí ó tó jáde fún ìdíje ìbò. nínú àtẹ̀jáde kan tí alága àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Ògùn ìyẹn Babátúndé Òṣèbọ́dùrù fi léde lónìí yìí ni ó ṣe àtúnṣe èyí léyìí tó sì sọ pé látàrí àtúnṣe tó jẹyọ yìí àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ògùn náà yóò ṣe àfikún àsìkò iye ọjọ́ tí wọ́n á dìbò àkọ́kọ́ tó jẹ́ tẹgbẹ́ tí wọ́n sì ti fi ọ̀sẹ̀ kan lé àsìkò yìí. Monday ọjọ́ 9 oṣù 9 ní gbèdéke iye ọjọ́ tí wọ́n fún àwọn tó fẹ́ dìbò àkọ́kọ́ tó jẹ́ tẹgbẹ́ lẹ́yìn tí ọjọ́ ìdìbò gangan á wáyé ní ọjọ́ 14 oṣù 9 ọdún 2024. ní báyìí àyípadà ti dé bá àwọn ohun kọ̀ọ̀kan. àwọn ẹgbẹ́ òṣèlú tí ó ti ṣètò ìbò àkọ́kọ́ tó jẹ́ tẹgbẹ́ wọ́n ní láti lọ́ọ́ gba àwọn ìwé tó tọ́ àti èyí tó yẹ fún àwọn olùdíje wọn bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ṣe ọjọ́ 10 oṣù 9 ọdún 2024 títí wọ ọjọ́ 16 oṣù 9 àti ọjọ́ ẹtì Friday 20 oṣù 9 ọdún 2024 tí ìforúkọsílẹ̀ náà sì máa di gbígbà wọlé. lákòótán ìpàdé òmíràn yóò máa wáyé fún àwọn ẹgbẹ́ òṣèlú ní ọjọ́ ajé Monday tí ṣe ọjọ́ 9 oṣù 9 ọdún 2024 ní olú ilé àwọn ìgbìmọ̀ lókè ìléwó Abẹ́òkúta ní déédéé aago 12. gbogbo àwọn ohun tó ṣákù léyìí tí wọ́n fi léde tẹ́lẹ̀ nípa ìlànà ìdìbò náà ṣì wà bó ṣe wà tẹ́lẹ̀ bí wọ́n ṣe sọ wípé ìdìbò ìyanisípò alága ìjọba ìbílẹ̀ àti àwọn aṣojú wọ́ọ̀dù kọ̀ọ̀kan ti ṣe kánsẹ́lọ̀ ọ̀hún tí yóò wáyé ní ọjọ́ 16 oṣù 11 ọdún 2024 ṣì wà síbẹ̀. kò ní jù báyìí lọ fún ti ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá ní ọjọ́ tòní. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube a tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.